Ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. A kú bójú ọjọ́ ṣe rí o, Ọlọ́run kó ṣàánú wa o, Ọlọ́run kó ṣàánú wa o, Ọlọ́run kó ṣàánú wa o. Ọlọ́run kó bá wa dáwọ́ ibi ìdúró, Ọlọ́run kó bá wa dáwọ́ plague ìdúró o. Èmi ò ní sọ pé ìbínú Ọlọ́run because Ọlọ́run má jẹ́ ká rí ìbínú Ọlọ́run. Eléyìí ò ń ṣe ìbínú Ọlọ́run. Èmi ò wà lára àwọn tó máa sọ pé ìbínú Ọlọ́run. Olódùmarè ọlọ́jọ́ òní má jẹ́ ká rí ìbínú Ọlọ́run o. Ọlọ́run má bínú sí wa o. Eléyìí ò ń ṣe ìbínú Ọlọ́run. Plague ni Ọlọ́run kó jọ kó bá wa dá dúró. Gbogbo àwọn tí ó kàn náà kí Ọlọ́run kó bá wa wò wọ́n sàn. Gbogbo àwa tá a kù náà Ọlọ́run kó jọ o kó dáàbò ẹ̀bò wá kó má jẹ́ ká rí ibi àìsàn kó má jẹ́ ká rí ibi ìdágìrì lórí ọmọ lórí ọkọ lórí aya lórí tẹbí tará bí taládé ta gbòdé bí ẹ̀ka ká má kọ lẹ́tà ọ̀fọ̀ kó má fi tọ̀fọ̀ ránṣẹ́ sí wa o. Nǹkan tó mú mi wá nírọ̀lẹ́ nǹkan méjì ní ṣé mọ̀ pé tí mi ò bá gbọ́ mi ò kí ń sọ. Number one, fún ètò ọjọ́ Saturday ẹ mọ̀ pé ó ti tó bí 3 weeks láti ti ṣe question and answer section. Ètò ọjọ́ Saturday is gonna be question and answer section. Fún gbogbo àwọn tó bá ní question pátápátá ẹ jọ̀ọ́ ẹ record ẹ̀ kẹ́ fi ṣọwọ́ sí mi lórí WhatsApp lórí +447404851234 +447404851234. Nǹkan tá a máa ṣe nípa máa play ẹ̀ síta kí gbogbo èèyàn lè gbọ́ question yẹn a dẹ̀ máa answer ẹ̀ openly kí àwọn èèyàn lè wà benefited. Ẹni tó bá béèrè question ẹ jẹ́ má send question kẹ́ wọ́n máa ní you are not answering me, why are you not answering me? No, tẹ́ bá ti béèrè question Saturday la máa dáhùn gbogbo question yẹn a máa play ẹ̀ síta kí gbogbo èèyàn gbọ́ a dẹ̀ máa dáhùn ẹ̀ kí gbogbo èèyàn gbọ́ lórí +447404851234 ní kẹ́ béèrè question yín lé lórí ní kẹ́ record question yín voice message kẹ́ dẹ̀ send ẹ̀ sórí nọ́mbà yẹn a máa play ẹ̀ síta káwọn èèyàn gbọ́ question a dẹ̀ máa dáhùn ẹ̀. And ẹ jọ̀ọ́ ètò ọjọ́ Saturday is gonna be on YouTube. Fún gbogbo àwọn tí ò bá ti subscribe sí Yinka TNT YouTube channel ẹ jọ̀ọ́ mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ lọ subscribe sórí YouTube channel Yinka TNT because ètò ọjọ́ Saturday is gonna be on that YouTube channel Yinka TNT YouTube channel and ètò Saturday is question and answer section. Gbogbo àwọn tó ní question pátápátá àtàwọn tó ti bí mítìmítì dá wọn lóhùn ẹ jọ̀ọ́ ẹ bá mi record ẹ̀ kẹ́ send ẹ̀ sórí fóònù mi lórí +447404851234 any question whatsoever so a máa dáhùn ẹ̀ openly a play ẹ̀ síta then a máa dáhùn ẹ̀ openly and it's gonna be on YouTube channel because nǹkan tó tún ṣẹlẹ̀ ní last week àtúnfẹ́ kó ṣẹlẹ̀ ní wíìkì because ó possible kó yẹ pa máa lo àwọn toys láti fi kọ́ra wa lẹ́kọ̀ọ́ ní ọjọ́ Saturday so àwọn toys yẹn dẹ̀ ní Facebook máa ń ní problem pẹ̀lú so wọ́n lè má jẹ́ ká lo àwọn toys yẹn àwọn sex toys yẹn so tó bá dijọ́ Saturday a máa lo 1 or 2 sex toys then a máa dáhùn àwọn questions and answer kò sí topic níjọ́ Saturday nǹkan tá a fẹ́ ṣe níjọ́ Saturday nìyẹn at least kí ilẹ̀ tiẹ̀ fi dá díẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kí Ọlọ́run kó ṣàánú wa àwọn kan gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà kò ní pé ká má dóra wa a lè torí pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí pé àwọn èèyàn ò ní dóra wọn nínú ilé then ẹ̀yin obìnrin tẹ máa ń complain pé ọkọ yín ò mọ̀ ṣe ọkọ yín ò kì í doyin dáadáa rìpọ́ọ̀tì èèyàn kan fẹjọ́ sùn mí rìpọ́ọ̀tì kan kàn mí lénìí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin nígbà tí wọ́n bá tí ọkùnrin bá ti wá bá yín tẹ́ ti refuse wọn ìgbà tí ọkàn tí wọ́n ti bá ṣí kúrò ń bẹ̀ tọkàn tí yín bá wà ń bẹ̀ àwọn dẹ̀kẹ̀rẹ́ ẹ ti nítorí pé ẹ ti ń sọ no sí wọn ẹ ti pa spirit wọn so tẹ́ bá wá pe àwọn pé kọ́kàn káwọn wá ṣe àwọn kò máa ṣe ṣúkẹ́ṣúkẹ́ ni because ọkàn àwọn ò sí ń bẹ̀ mọ́ then ìwọ tí ọkọ ẹ ti ní a very bitter experience pẹ̀lú o láti mọ bó o ṣe máa fúnra ara ẹ gbé bitterness yẹn kúrò lára ẹ because wọ́n ní ìwúrí òun ní ilé kó tí inú bá ń bàjẹ́ okó ò kí ń le téèyàn bá ní something against the partner bóyá o ti ká ìyàwó ẹ tó ti lọ ṣàgbèrè níbì kan okó ẹ ò ní le sí nítorí ẹ kò easy láti forgive so gbogbo nǹkan tí obìnrin bá ń rí gbà tó bá ń rí nígbà yẹn attitude tó bá ń rí ní ara ọkùnrin gbà yẹn á rọra máa fi omi lò ó á dẹ̀ máa fẹ̀sọ̀ ṣe ni á máa rawọ́ ẹ̀bẹ̀ sí ọkùnrin yẹn láti rí ojú rere ẹ̀ torí ó dùn sọ fún ọkùnrin bọ̀ tí ọkùnrin bá ti lè ká ẹ níbi tó ti lọ ṣe àgbèrè tó ti lọ ṣe ṣìnà irú okó ọkùnrin bẹ́ẹ̀ tó bá fi ẹ́ sílẹ̀ ńlé gan okó ẹ̀ ò ní sábà lè mọ́ ẹ mọ́ ìwọ ló máa mọ nǹkan tó máa ṣe láti rà á padà
láti gbé ọkàn ẹ̀ padà sí ẹ. Otherwise ẹ lè jọ wà nílé tó bá fọwọ́ kan gan kí ọkùnrin yẹn ò ní ìdákọ́lẹ̀, òbò ẹ ní ìdákọ́lẹ̀ fún ọkùnrin yẹn. Irú ọkùnrin bẹ́ẹ̀ tó ti ká ẹ níta pò lọ ṣèranù, irú ọkùnrin tó ti fúnra ẹ pa okó ẹ̀, òbò ìta ò jẹ́ ìdákọ́lẹ̀ fún, òbò ẹ ní ìdákọ́lẹ̀ fún irú ọkùnrin bẹ́ẹ̀. So ọkùnrin bẹ́ẹ̀ máa tó bá ti rí òbò ẹ báyìí, ìdákọ́lẹ̀ máa mú lẹ́sẹ̀kẹsẹ̀ ni, nítorí ó ti ká nǹkan tí ò yẹ kó ká mọ́ ẹ, ó ti ká mọ́ ẹ lọ́wọ́. Ìwọ náà dẹ̀ ti pa feelings ẹ, o ò jẹ́ kó bù ẹ wù mọ́, so òbò ẹ ti di ìdákọ́lẹ̀ níwájú ẹ̀. Tẹ́ bá fẹ́ prove ẹ, tẹ́ fẹ́ change, ẹ̀yin lẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa fa ọkùnrin yẹn mọ́ra padà. Ẹ̀yin lẹ máa mọ àwọn ọ̀rọ̀ tútù tẹ́ máa sọ fún. Ẹ̀yin lẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa free ara yín mọ́ ọkùnrin yẹn padà, tẹ́ pé ọkùnrin yẹn á tún lè believe back in you. Because nígbà tọkùnrin bá bẹ́ẹ̀ lẹ́ni tó yan dànù, ọkùnrin kan sọ fún mi pé láti bíi 15 years tóun àti ìyàwó òun ti wà pọ̀, ó lóun ò tó ẹrú tó ń fi ọwọ́ pa nídìí, ó lóun ò lè fọwọ́ pa nídìí. Ó ní ìjọ́ tó bá wá bá òun, ó lọ ara òun ò kí ń dìde, ó nítorí pé ó ti pa feelings yẹn mọ́ òun nínú. Lóòótọ́ ni tí ẹ bá ti jẹ́ kí okó ọkọ yín kó di pé òbò yín wá di ìdákọ́lẹ̀, òbò obìnrin náà máa ń di ìdákọ́lẹ̀ níwájú, ó máa ń jẹ́ kí ọkùnrin ní ìdákọ́lẹ̀, jẹ́ pé òbò yẹn fúnra rẹ̀ á ti di ìdákọ́lẹ̀ fún ọkùnrin yẹn. Òbò obìnrin yẹn fúnra rẹ̀ á ti di ìdákọ́lẹ̀, bóyá obìnrin yẹn ò múnú ọkùnrin yẹn dùn, bóyá obìnrin yẹn jẹ́ ní tí ò respect ọkùnrin yẹn, tó yẹ pé gbogbo tọkùnrin yẹn bá ń bọ̀ ní báyìí, ọkàn ẹ̀ máa kó sókè ní pé òun tún lọ sínú ilé yìí lọ bá ọmọbìnrin oníwàhálà yìí. Bóyá obìnrin tó jẹ́ obìnrin oníwàhálà, obìnrin tí ò múnú ọkọ dùn, obìnrin tó jẹ́ pé gbogbo ìgbà tó bá ti rí ọkọ báyìí kó máa fìtínà tí ọkọ ni. Bóyá ọkùnrin tí ò ní owó púpọ̀ tó wá ń rọ̀bẹ̀ pé ò rí alákọ̀rí ẹ̀, ò kúkú mọ, kò sí òwà responsible, ó kó ọkùnrin bẹ́ẹ̀ yẹn ò lè le. Tọkùnrin ò bá lówó lọ́wọ́, okó wọn ò kí ń le. Tí wọ́n bá tún wá mú tó tún fi rọ̀bù ẹ̀ lójú pé orí olòṣì ni ẹ ò wúlò, okó ẹ̀ ò lè le sí ẹ. Ò lè le sí ẹ. So ẹ jọ̀ọ́, because report ń wá fún mi, it's very very easy. Obìnrin á ní mi ò ṣe nǹkan kan fún, kò sí nǹkan kan tí mo ṣe fún ọkùnrin yẹn ló ṣe òun. Ṣé ìwọ obìnrin tó ṣe nǹkan kan fọkùnrin, ṣé áńgẹ́lì nìwọ ni wo kì í ṣe? Ṣé áńgẹ́lì nìwọ? Ìwọ obìnrin tó claim pé kò ṣe nǹkan kan fún, ṣé áńgẹ́lì nìwọ? Ọkùnrin yẹn nìkan lè ṣù. Tí ká bá rojọ́, ìkà kọ́ ló máa da. Gbogbo ẹ̀yin ìyá ìyàwó náà tẹ́ ń dalé ọmọ ìyàwó, tẹ́ ń dalé àwọn ọmọ yín rú. Ìyá yín kákàrè o, ìyá yín kákàrè. Ọmọ Ọlọ́fínládé ò jagun jaba, ó jagun nílé, ó jagun lóko, ìyá yín kákàrè. Bí o gbé ẹjọ́ lọ sọ́dọ̀ ìyá yín ká lẹ́ẹ̀mẹ́wàá yẹn, ìyá yín ká rí pé ìwọ ló jẹ̀bi, ìwọ ló jàre, á dẹ̀ máa dá ẹ̀bi fún ẹ. Ìyá mi nìyẹn, á máa dá ẹ̀bi fún ẹ. Á ní ibẹ̀ yẹn sẹ́wàá jókòó síbẹ̀, wo ò bá fẹ́ kú, á máa dá ẹ̀bi yẹn fún ẹ. Gbogbo èèyàn máa rí pé ìwọ ló jàre, ìyá mi á máa ní ìwọ ló jẹ̀bi. Kò dẹ̀ ń ṣe pé bóyá kò mọ nǹkan tó ń ṣe, ó lè wá bẹ̀ mí padà kó ní o mọ̀ kò sí nǹkan tí mo lè ṣe, nǹkan tí máa sọ fún ẹ nìyẹn. Bẹ́ẹ̀ obìnrin, ìyá tó bá ń wá ibùjókòó dáadáa fún àwọn ọmọ ẹ̀ obìnrin, bó ṣe máa ń ṣe nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀ kúrò nílé á lọ jókòó sílé ọmọ ẹ̀ obìnrin. Ọmọkùnrin lèmi mọ̀ pé ó máa ń mú yẹ wá gbé, á lọ jókòó sílé ọmọ ẹ̀ obìnrin, á wá máa fìtínà tí ọkọ ọmọ ẹ̀, á wá máa get involved nínú relationship ọmọ ẹ̀ àti ìyàwó ọmọ ẹ̀ àti ọkọ ẹ̀. Òun ló ìyá ìyàwó ló jẹ́ ọbẹ̀, òun ló ń darí affairs inú ilé wọn. Wọ́n bí mi dá kí ọkọ mi sọ̀rọ̀, kí ìyá mi jókòó kó sọ̀rọ̀ kí n dá lóhùn. Bẹ́ẹ̀ ìyá ìyàwó mi ó máa dúró báyìí, ọmọ ẹ̀ obìnrin á dẹ̀ máa bú ọkọ, kàkà kó gbá wọn, kó ṣan lẹ́nu, á tún bá wọn dá sí, á tún máa bú ọkọ ọmọ ẹ̀, á tún máa support, kó tiẹ̀ mọ̀ pé ọmọ ẹ̀ ló jàre. Ìyá tó bá ń fẹ́ ibùjókòó dáadáa fún ọmọ ẹ̀ obìnrin, wọ́n lè mọ̀ pé ọmọ yẹn ló jàre, bọ̀ ó ní bó ṣe máa sọ fún, torí tó bá ti sọ fún ọmọ obìnrin pé òun ló jàre, a máa gbọ́n pa ni pé yes, bó kò tiẹ̀ wá tọ́ sí ẹnu tí eyín akátá bá máa yẹwò, ẹnu adìyẹ kọ́ ló yẹ kán ti gbọ́. Ó wá mọ̀ pé ọmọ ẹ̀ ló jàre gẹ́gẹ́ bí ìyá ìyàwó, kò tọ́ sí ẹ lẹ́nu láti máa sọ lójú ọkọ àti ìyàwó.
ìwọ ìyá ìyàwó kí ló lọ ń ṣe, kí ló lọ ń bá àwọn ọmọ ẹ̀ gbé fún? Ìyá ọkọ lèmi mọ̀ pé ó máa ń bá ọmọ ẹ̀ gbé torí gẹ́gẹ́ bí ọkùnrin bọ́lọ̀ ń ṣe fàṣẹ fọ́kùnrin. Kí ni ìyá ìyàwó máa kúrò nínú ilé ẹ̀ tó máa lọ máa bá ọmọ ẹ̀ àti ọkọ ọmọ ẹ̀ gbé fún? Tí ò bá ń ṣe pé ẹ fẹ́ lọ dabẹ̀ náà, ẹ fẹ́ lọ dalé yẹn rú. Tọ́mọ ẹ bá bímọ, mi ò ní kó má lọ síbẹ̀, mi à ní kẹ́ má lọ síbẹ̀, kẹ́ má lọ bọ́ ọmọ yín tọ́jú ọmọ tí ọkọ ọmọ yín ò bá ní ìyá ọkọ. Àbí tí ìyá ọkọ ò sí nítòsí, bóyá rúbi tá a wà yín sìn, bóyá ìyá ìyàwó ló wà níbí, ìyá ọkọ wà ní Nàìjíríà kò dẹ̀ lè wá síbí, ìyá ìyàwó lè bá wọn tọ́mọ. Bẹ́ẹ̀ tó bá ti bá wọn tọ́mọ padà sílé ẹ, tó bá dẹ̀ lọ bá wọn tọ́mọ, kò sí tó kọ ẹ nínú àfíà ọmọ ẹ àti ọkọ ẹ, má dá sí. It's not your problem. Má control ilé yẹn, má fẹnu sí. Ẹ má fi ló mọ̀ wípé gẹ́gẹ́ bí abiyamọ nígbà míì ara máa tàyàn tí ọmọ èèyàn bá ń go through nílé ọkọ, but then pẹ̀lú ẹ̀ náà èèyàn fẹ́ kọ́ mọ̀ ń jáde nílé ọkọ náà kó wá dilé moṣú sílé ẹ̀, èèyàn fẹ́. So ẹ má máa gbè tí àwọn ọmọ yín lẹ́yìn nílé ọkọ. Ìmí àkó ẹrù á lọ jókòó tí ọmọ ẹ̀ obìnrin nílé ọkọ, á wá bẹ̀rẹ̀ sí ní máa dá wàhálà lẹ̀, á bẹ̀rẹ̀ sí ní máa support ọmọ against ọkọ ẹ̀, á bẹ̀rẹ̀ sí ní máa yanjú ẹnu sínú nǹkan tí ò kàn relationship ọkọ àti ìyàwó. Gẹ́gẹ́ bí ìyá ìyàwó kò dáa, ó máa ń kò tiẹ̀ ní buyì. Mi ìdí ẹ̀ rántí ijọ́ tí ìyá mi wá bá mi gbé nílé ọkọ rí, mi ò rántí ẹ̀ rí, kò tiẹ̀ ní ṣe ni. Ìyá ọkọ mi gan ò tiẹ̀ ní ṣe. Ìyá ọkọ mi ò ní ṣe, dàpọ̀ pé ìyá mi, ìyá ọkọ mi ò ní ṣe, ó ti kú sí kọ́lọ́n fọrùn kẹ́, kò ní ṣe. Pé kó wá bá mi jókòó sílé, kò ní, ìyá ọkọ mi ò ní ṣe. Ó dẹ̀ nífẹ̀ẹ́ mi bí ojú, kò ní ṣe. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ̀yin ìyá ìyàwó tẹ́ ń lọ sílé ọmọ yín lọ da ilé wọn rú, tẹ́ ń lọ kọ tí ọkọ ọmọ yín á wá rojọ́ fún yín. Ìtara ọmọ lóòótọ́ mo mọ̀, but ẹ jẹ́ ká fi ọgbọ́n ṣe, ẹ jẹ́ ká fi egun òtòlótó. Kò sí ìwúrí nínú pé kọ́mọ wá padà wá jókòó sílé dálé moṣú nílé wa. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká work on it. Then ẹ̀yin ìyàwó náà, ẹ má fúnra yín fi òbò yín, kẹsọ òbò yín di ìdákọ́lẹ̀ fún ọkọ yín. Tí ẹ bá ti ń refuse ọkọ yín, òbò yín máa sú ọkọ yẹn. Ìjọ tẹ́ bá fẹ́ fún ọkọ lóbòdó gan, kò ní fẹ́ do. Torí ẹ ti tì síta, òbò tádẹ̀ ti ń gbádùn mọ́, kò ní fẹ́ do. Nígbà yẹn wá máa rojọ́. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣe timetable fún dídó. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣe timetable ní àti pé kí ọkọ wọn tó lè do wọn. Tọkọ bá lóun fẹ́ do wọn ní Monday, wọ́n á ní kó lọ wo timetable ó di Wednesday káwọn tó dóra wọn. Tọkọ bá lóun fẹ́ do wọn ní Tuesday, wọ́n á ní irọ́ kó lọ wo timetable, the next dido is Saturday. Wọ́n tún ṣe timetable fún àti dóra wọn. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin nínú ilé kó dáa. Láì jẹ́ pé bóyá ẹ̀ ń wá ọmọ tẹ́ pé láti fi space sí dídó, kò sí nǹkan tó ní kẹ́ má dóra yín lójoojúmọ́. Provided tí ara ẹ̀yin méjèèjì bá ti gbà á, because exercise ni ẹ tí ò bá lè lọ gym. But ẹ bá ń wá ọmọ nítorí ẹ need sperm tó ṣe pé kinní fún ọmọ wíwá, lẹ lè sọ pé bóyá ẹ lè space ẹ̀, but ẹ bá wá ọmọ wàláhì kò sí nǹkan tó ní kẹ́ má dóra yín lójoojúmọ́. Èyí tí ẹ̀yin obìnrin tẹ́ ń fi timetable kẹ́ tó dóra yín, à lè dóra wá Monday ó di Wednesday, lẹ́yìn Wednesday ó di Saturday, lẹ́yìn Saturday ó tún di Sunday, Monday la ṣe bẹ̀rẹ̀ ọjọ́ ajé níjọ́ Monday àgbùdọ̀ dóra wá níjọ́ Monday. Níbo lẹ ti rí yẹn? Gbogbo ẹ̀yin obìnrin, ẹ̀yin ọkùnrin, kẹ́ máa fi timetable dóra yín. Ẹ má báyé jẹ́. Tẹ́ bá tún ìyàwó tọkọ yín bá dẹ̀ lọ síbi tó yẹ pé àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ 7 days a week, 30 days per month náà ti ń fún, ló bá tán ẹ wá máa complain. Nígbà tó ẹ̀yin bá fi timetable sí, tẹ́ barricade òbò yín, ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ please, because ẹ mọ̀ pé tí n bá rí mi ò ní sọ. Èèyàn kan fẹjọ́ sùn mí nígbà mo béèrè ẹjọ́ lọ́wọ́ àwọn méjèèjì, kò tálí. Mo dẹ̀ mọ̀ báwọn obìnrin ṣe máa ṣe, pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń fi timetable dóòbò dóko. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin timetable lẹ fi ń dóko. Ẹjọ́ ẹ lọ wá wọ́ ẹ̀ balẹ̀, kò sí nǹkan tó jọ. Yé máa fi timetable ṣe àti dó ọkọ yín. Ẹ má fi timetable sí please. Ẹ má jẹ́ kí òbò yín kó di ìdákọ́lẹ̀ fún ọkùnrin please. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká work on it. Ẹ má gbàgbé ẹ̀yin olólùfẹ́ mi, ìjọ Saturday question and answer. Ẹnikẹ́ni tó bá ní any question, ẹ record ẹ kẹ́ send ẹ sí mi lórí +44 7404 851234. And ọjọ́ Saturday orí YouTube
láti máa pàdé bí ògo ṣe ń jẹ́ tọ́lá Ọlọ́run. Orí YouTube láti máa pàdé, ní ṣe lórí Facebook ní ọjọ́ Saturday, a máa pàdé ní orí YouTube. So mama expect yín, a máa show àwọn sex toys kan bá ṣe lè lò wọ́n, àwọn sex toys, but ẹ má gbàgbé tí kò sí sex toys tí mo lè show fún ẹ̀yin obìnrin àbọ́kùnrin tó lè dàbí okó, kò sí nǹkan tẹ́ lè fokó wé okó. Sex toys ò dàbí okó, a kàn fi sex toys stimulate ara wa, ká fi prepare ara wa láti dóko ni, so kò dàbí okó rárá. Títí dìgbà náà tá bá tún rẹ́ni tó ní àrùn ìdákọ́lẹ̀ náà, ẹ má gbàgbé láti kàn sí mi lórí same number +447404851234. kó tó dìgbà náà ire o. Then apart from the Telegram, kò sí any other group, torí mo rí pé àwọn kan fi WhatsApp group kan sórí page mi pé kẹ́ join Yinka TNT, èmi kọ́ ni mo ní o. Telegram ni màá post link ẹ̀ fáwọn tó bá fẹ́ join, kan join through the link. Ẹ kọ́kọ́ lọ download Telegram sórí phone yín, ẹ wá join through the link. Ẹ má join any group tẹ́ ti máa lọ wo pornography film. Èmi kọ́ ni mo ní WhatsApp group yẹn o, mi ò mọ nǹkan kan pa ẹ̀. Wọ́n fi Yinka TNT sí, but èmi kọ́ ni mo ní, mi ò mọ nǹkan kan pa ẹ̀ o. Ẹ join Telegram group. Tẹ́ bá ti rí link yẹn lórí page mi, ẹ download Telegram sórí phone yín, kẹ́ dẹ̀ join ẹ̀. Kó tó dìgbà náà ire o, ó dàbọ̀.